Afrospace TV, Africa to the world. Ó yẹ jẹ́ ká mọ̀ kíra wa kú dédé àsìkò yìí káàkiri ibikíbi tí ẹ ti ń lára ti máa wo ìkànnì Afrospace TV lápá bí lórí ọ̀dàn lórí ìkànnì Afrospace TV ohun gangan náà lẹ́ẹ̀ máa gbádùn èèyàn ìròyìn eré ìdárayá ní tìbútòrò káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Abbas Ìṣọ̀lá òun lórúkọ tèmi. Jẹ́ bẹ̀rẹ̀ láti inú ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà ìyẹn Nigeria Professional Football League torí pé tẹ́ ẹ bá gbàgbé ó ti pẹ́ tí ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà tó ti ń tẹ̀sọ́wọ́ wájú ẹ̀rí pé ọdún 1972 òun gangan náà ní kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó fọwọ́ ba ife ẹ̀yẹ ìdíje líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Mighty Jets tìlú Jos àwọn gangan náà lẹ́gbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ́kọ́ gbà ìyẹn lọ́dún náà ṣùgbọ́n láti ọdún náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Mighty Jets kò tí ì fọwọ́ kan ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà tá a bá wá kà á lé ní èjì ẹ̀ta ẹ̀rin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba International tìlú Aba àwọn lẹ́gbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ eléyìí tó máa gba ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà jùlọ torí pé ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba òun náà gba ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà wọ́n kọ́ gbà á lọ́dún 2001 eléyìí tí wọ́n sì gbàgbẹ̀yìn òun náà ni wọ́n gbà á lọ́dún 2019 tábà wọ́n sọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó tún sì kejì tán tó gba ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà jùlọ òun náà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enugu Rangers yẹn tìlú Enugu àwọn náà gbìyànjú ẹ̀ wọ́n gbà á nígbẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí wọ́n kọ́kọ́ gbà á lọ́dún 1974 wọ́n sì gbà á gbẹ̀yìn lọ́dún 2016 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kẹta tó gba ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà jùlọ òun lẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Star tilẹ̀ Ìbàdàn torí pé gbàlẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kọ́ gbà á ìyẹn ní ọdún 1976 tí wọ́n ti gbà gbẹ̀yìn ní ọdún 1995. Atlanta àwọn ẹlẹgbẹ́ agbábọ́ọ̀lù kẹrin eléyìí tí wọ́n gbà á nígbà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kọ́ gbà á lọ́dún 1987 tí wọ́n dẹ̀ gbà gbẹ̀yìn lọ́dún 1993 ṣùgbọ́n ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó sì karùn-ún tó gba ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà jùlọ ohun tó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars àwọn yẹn wọ́n gbà nígbà mẹ́rin péré eléyìí tí wọ́n kọ́ gbà lọ́dún 2008 tí wọ́n sì gbà gbẹ̀yìn lọ́dún 2014 ṣùgbọ́n tá a bá wo àpapọ̀ àwọn agbábọ́ọ̀lù tó ti ń gbá bọ́ọ̀lù nínú ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà látọdún 1972 agbábọ́ọ̀lù eléyìí tó mi àwọn jù ní odidi sáà ẹyọkan dondo òun gangan náà ni agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba International Ovon Udoh onígò rẹ̀ lọ́pọ̀ jùlọ ní odidi sáà ẹyọkan dondo nínú ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà Ovon Udoh ọgbàgò 23 wọlé kò tí ì sí agbábọ́ọ̀lù kankan eléyìí tó fi rí òtàn náà balẹ̀ nínú ìdíje líìgì ilẹ̀ wa Nàìjíríà ọdún 2014 òun gangan náà ló fi ìtàn yìí balẹ̀ tó gbàgò 23 wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba International tìlú Aba tá a bá lọ wò dáadáa Ovon Udoh ògbóǹtagì agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà ni. Ó yá pápá àpáńlá tapá bí ẹja tó tẹ̀sọ́wọ́ wájú ni alẹ́lẹ́ ó di orílẹ̀-èdè wa Nàìjíríà gangan náà láwà tá a bá lọ wo ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà pápá àṣírí nílẹ̀ wa Nàìjíríà ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n pápá àṣírí ẹyọkan wà tó yẹ pé òun ló tóbi jùlọ nílẹ̀ wa Nàìjíríà tó lè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn eléyìí tó lé ìyẹn ní ẹgbẹ̀rún lọ́nà bíi kíni lọ́nà bíi 60 ìyẹn níye lẹ́ẹ̀kan dondo pápá àṣírí wo ni pápá àṣírí National Stadium òun gangan náà ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú Àbújá ló wà ṣùgbọ́n lákòókò yìí Moshood Abiola National Stadium òun ni wọ́n ń pè é pápá àṣírí Moshood Abiola òun gangan náà ní pápá àṣírí nílẹ̀ wa Nàìjíríà eléyìí tó tóbi jùlọ torí pé èèyàn tó máa gbà lẹ́ẹ̀kan dondo ó jẹ́ èèyàn lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta àti irinwó èèyàn 60,400 òun náà ló lè wòran lẹ́ẹ̀kan dondo ní pápá àṣírí Moshood Abiola National Stadium ìlú Àbújá gangan náà lógún wá sí tá a bá lọ wò sọ́wọ́ ẹ̀yìn ọjọ́ tí alára ti máa fi òpó ilé náà tí wọ́n fi lélẹ̀ ìyẹn pápá àṣírí ọ̀hún nílùú Àbújá òun ní ọjọ́ 19 oṣù keje ọdún 2000 tí wọ́n dẹ̀ láǹfà ti máa parí iṣẹ́ gangan tó lọ lórí ẹ̀ ní ọdún 2003 ìyẹn ní nínú oṣù kẹwàá òun gangan ní parí iṣẹ́ tí wọ́n sì sí pápá àṣírí náà ìyẹn fún ìdíje ẹlẹ́ẹ̀kẹjẹ orú ẹ̀ ìyẹn nílẹ̀ adúláwọ̀ All African Games eléyìí tó wáyé ìyẹn lọ́dún 2003 lórílẹ̀‐èdè wa Nàìjíríà nílùú Àbújá pápá àṣírí Moshood National Stadium eléyìí tí ń bẹ nílùú Àbújá ọ̀hún koríko eléyìí tó yẹ pé koríko gangan òun ló kún gbogbo pápá àṣírí ọ̀hún tó yẹ pé ilẹ̀ yìí òun gangan náà ló wà Moshood Abiola National Stadium ó tún wá jẹ́ pápá àṣírí eléyìí tó ṣe pé ní tó gbówó lé lórí jùlọ ìyẹn káàkiri àgbáńlá ayé tá a bá ń sọ̀rọ̀ nípa pápá àṣírí eléyìí tí wọ́n náwó sí jùlọ ìyẹn tó ń lọ bí 50 pápá àṣírí eléyìí tó ń wọ́n jù tí wọ́n lówó sí torí pé àpapọ̀ owó tí wọ́n fi ṣe pápá àṣírí Moshood Abiola National Stadium ó jẹ́ èlò díẹ̀ báyìí ló dín ìyẹn ní ẹgbẹ̀rún mílíọ̀nù lọ́nà irinwó èyí owó olè òkèrè $360 million òun ni wọ́n fi ṣe pápá àṣírí Moshood Abiola eléyìí tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pápá àṣírí yìí ni pápá àṣírí eléyìí tó tóbi jùlọ èyí lórílẹ̀‐èdè wa Nàìjíríà.
ó yá látàpá bí ẹja lọ sílé òkèrè ká lọ wo àwọn nǹkan tó ń lára ti máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn dán eléyìí tí ń lọ lórí ọ̀dàn. Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ ń wọlé ìyẹn sí agbami àwọn abẹ̀sẹ́kù bí òjò níbi tí àwọn ògbóǹtagì méjì abẹ̀sẹ́kù bí òjò káàkiri àgbáńláyé gbogbo ayé ló dá wọn mọ̀. Ẹni àkọ́kọ́ ni Tyson Fury, ẹni ẹlẹ́ẹ̀kejì ni Anthony Joshua. Àwọn méjèèjì wọ́n ti jọ gbà láti mú ìjà eléyìí tó máa milẹ̀ títì káàkiri àgbáyé. Wọ́n ti jọ gbà o ìpéjà náà máa wáyé lọ́dún 2021. Ẹ má gbàgbé Tyson Fury ẹni ọdún 31 ni ó dẹ̀ ní bàǹtẹ́ eléyìí tí a mọ̀ sí WBC heavyweight champion. Òun gangan náà ní bàǹtẹ́ tí ń bẹ lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ wá rí Tyson Fury tẹ́sẹ̀ rí ẹnì kejì rẹ̀ ìyẹta ni Anthony Joshua. Òun gangan náà ẹni 30 ọdún ni òun náà dẹ̀ ní bàǹtẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lápapọ̀ ní ń bẹ lọ́wọ́ ẹ̀. Bàǹtẹ́ IBF, WBO àti WBC mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lọ́wọ́ ẹ̀ rí àti bàǹtẹ́ WBA mẹ́tẹ̀ẹ̀ta tó wà ìyẹn lọ́wọ́ Anthony Joshua rèé. Àwọn méjèèjì ti wá gbà pé lọ́dún 2021 ìjà eléyìí tó máa làmìlaka òun ló máa wáyé. Ṣùgbọ́n ohun tíjà náà bá fẹ́ wáyé láàrin àwọn méjèèjì dandan ni kí wọ́n borí ìfigagbága eléyìí tí wọ́n tó lẹ̀ fún pé dandan ni wọ́n gbọ́dọ̀ borí ẹ̀ láti lè bá fún wọn láǹfààní láti kojú ara wọn. Tyson Fury ìyẹn máa kojú ojúgbà rẹ̀ Deontay Wilder ìyẹn nínú ọdún 2020 tá a wà yìí. Bákan náà ni Anthony Joshua òun náà máa kojú ọmọ orílẹ̀-èdè Bulgaria ìyẹn Kubrat Pulev. Táwọn méjì tí wọ́n ti borí ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn tí wọ́n ti borí ìfigagbága tí wọ́n fẹ́ jà yìí tán àjẹ́ pé ààyè ti wá sílẹ̀ fáwọn méjèèjì láti kojú ara wọn lọ́dún 2001. Ẹ jẹ́ kí n ṣàlàyé pé ọmọ ilẹ̀ adúláwọ̀ eléyìí tó ń pọ́n ṣe dáadáa nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì tá gangan náà ni mo sọ̀rọ̀ nípa rẹ̀ ìyẹn Mohamed Salah. Mohamed Salah òun gangan náà lọ́mọ orílẹ̀-èdè Egypt tó jẹ́ ìpè bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun náà sì lọ́yàn ìyẹn láàyò. Mohamed Salah òun náà bí ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún 1992 ìyẹn lórílẹ̀-èdè Egypt. Ọdẹ ń gbìyànjú gbá bọ́ọ̀lù nílẹ̀ Ìtàló papọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AS Roma. Bákan náà ó tún kópa nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù àsìtọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fiorentina. Bẹ́ẹ̀ kó tó wá tàtàpọ̀rọ̀ máa bọ̀ wá sílẹ̀ Gẹ̀ẹ́sì ó gbá bọ́ọ̀lù nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea kó tó wá wà nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool lọ́wọ́ yìí. Mohamed Salah ó gbá bọ́ọ̀lù fórílẹ̀-èdè rẹ̀ Egypt níye ìgbà eléyìí tó pọ̀ dáadáa tó dẹ̀ gbá bọ́ọ̀lù wọnú àwọn. Ṣùgbọ́n tá a bá kà á lé ní èjìtere Mohamed Salah ògbóǹtagì agbábọ́ọ̀lù ní lọ́wọ́ iwájú. Àpapọ̀ góòlù tó ti mì fórílẹ̀-èdè rẹ̀ àti fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gbá bọ́ọ̀lù fún ó ti lé ìyẹn ní 100. Ẹjá máa ń fọ́nrán yìí ká fi máa dágbére lábala lórí ọ̀dàn lórí Afrospace TV eléyìí tó ní ṣe pẹ̀lú Mohamed Salah àwọn bọ́ọ̀lù eléyìí tó gbà wọnú àwọn nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó ti gbà tí wọ́n dẹ̀ ní go eléyìí tó gbà wọlé yẹn ọjà àwọn ọ̀pọ̀lọpọ̀ go eléyìí tó dùn dáadáa. Ibi gangan náà máa ti lábàá ti máa dágbére èyẹ fún ti àkókò yìí Abbas Ìṣọ̀lá òun náà lórúkọ tèmi. Ẹ jẹ́ àmọ́ sẹ́rẹ̀ ìdárayá dáadáa o torí pé wúlò lágọ̀ọ́ ara wa ó dàbọ̀.